ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti dá sí ọ̀rọ̀ awuyewuye ìwé ẹ̀rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ló ti gbé ìgbésẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì àti owó kan tí wọ́n yá sí àpò ìṣúra ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹbí olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu ló ti pa igi kìlọ̀ fún àwọn olóṣèlú kí wọ́n má sábẹ́ orúkọ náà láti máa dàbàrú àwọn ètò kan lágbo òṣèlú. Ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nfàyìn Ndeze ni wọ́n ti dá lọ́wọ́ kọ́ báyìí nígbà tí wọ́n tún rán lọ sí ẹ̀wọ̀n Gbere látàrí pé ó ṣe ohun tí kò tọ̀nà pẹ̀lú ọmọdébìnrin ẹni ọdún 4. Ìròyìn ilẹ̀ òkèrè. Alákòóso fún ọ̀rọ̀ òkèrè láti orílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ di mímọ̀ pé àsìkò ti tó fún orílẹ̀-èdè Nàìjíríà láti kópa níbi ètò ìgbìmọ̀ ààbò ti orílẹ̀-èdè àgbáyé ti àjọ United Nations. Lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá, ààrẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ló ti fi ọkàn rẹ̀ balẹ̀ wípé agbábọ́ọ̀lù Victor Osimhen yóò máa fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV là ń jẹ́ lápàbẹ̀. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́rọ̀kọ̀ ọ̀jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀‐èdè Nàìjíríà Yusuf Tuga ló ti dá sí ọ̀rọ̀ ìwé ẹ̀rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí ilé ẹ̀kọ́ gíga Chicago State University fi léde láìpẹ́. Tuga ẹni tó mẹ́nuba ọ̀rọ̀ yìí lórí ètò àárọ̀ kan èyí tó wáyé ní iléeṣẹ́ amóhùnmáwòrán lónìí pé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò ráyè láti máa fi àkókò ṣòfò lórí ọ̀rọ̀ awuyewuye náà àti pé irúfẹ́ ọ̀rọ̀ náà ló lè ṣì àwọn lọ́nà nínú ìṣèjọba èyí tí àwọn bá lọ yìí. Bákan náà ló ní ààrẹ àná Muhammadu Buhari ló kojú irúfẹ́ ìwà yìí lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí rẹ̀ ti ètò ẹ̀kọ́ rẹ̀ tó ti kà sẹ́yìn lórílẹ̀‐èdè Nàìjíríà. Alákòóso wípé gbogbo ìpàdé àgbáyé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ kópa níbẹ̀ ló ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwé ẹ̀rí náà àti wípé wọn kò kọbi ara sí gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwé ẹ̀rí yìí torí kò sí àyè láti fi ṣòfò lórí ọ̀rọ̀ náà. Lákòótán ó nítorí ìṣòro yìí tí orílẹ̀-èdè Nàìjíríà kojú lásìkò yìí kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà má barajẹ́ jù lórí ọ̀rọ̀ awuyewuye ìwé ẹ̀rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí kò ṣe kí wọ́n gbájúmọ́ ọ̀rọ̀ lórí ọ̀nà ìdàgbàsókè èyí tí wọ́n lè mú bá orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà ló ti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ìwádìí lórí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì bákan náà lórí ọ̀rọ̀ owó tírílíọ̀nù 10 tí wọ́n yá sí àpò ìṣúra ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ ìdájọ́ tó wáyé níbi ètò ìjókòó àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lọ́jọ́ Ìṣẹ́gun. Níbẹ̀ ni igbákejì abẹnugan Benjamin Kalu ti kàn nípa pé kí ìgbìmọ̀ náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì ti àwọn ìpínlẹ̀ èyí tí owó rẹ̀ tó tírílíọ̀nù 15.5 sókè náírà. Ìgbésẹ̀ tó rí ọwọ́ mú láti ọ̀dọ̀ aṣòfin Aliyu Misau tó wá láti inú ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi. Bákan náà ló sọ di mímọ̀ sí iwájú pé ó ṣe pàtàkì láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì náà láti pèsè ọjọ́ iwájú rere àti èyí tó dára fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹbí olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu ló ti pa igi kìlọ̀ fún àwọn olóṣèlú àti àwọn ẹgbẹ́ kan ní ìpínlẹ̀ Abia láti dẹ́kun àti máa lo orúkọ ẹgbẹ́ IPOB fún àmì ayò lágbo òṣèlú níbàámu bí wọ́n ṣe fi ẹ̀sùn kan gómìnà ti ìpínlẹ̀ Abia Alex Otti ń pé òun ló ń ṣe agbátẹrù ẹgbẹ́ IPOB láti máa da omi àlàáfíà ìlú rú ṣáájú ìdájọ́ ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lẹ́yìn
ètò ìdìbò sí ipò gómìnà ìyẹn ilé ẹjọ́ tribunal lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún tí a wà yìí. Ìwà tí mọ̀lẹ́bí Nnamdi Kanu bu ẹnu àtẹ́lù pé irọ́ tó jìnnà sí òtítọ́ ni. Àbúrò sí olórí ẹgbẹ́ IPOB ìyẹn Nnamdi Kanu, àbúrò rẹ̀ Ìmá Kanu ló ti sọ di mímọ̀ fún iléeṣẹ́ ìwé ìròyìn pé tí wọ́n bá ní ìṣòro kan lọ́wọ́ yìí, ìṣòro yìí kò yẹ kó jẹ́ ti mọ̀lẹ́bí ẹgbẹ́ ẹni tí ń ṣe olórí ẹgbẹ́ IPOB ìyẹn Nnamdi Kanu. Bákan náà ló sọ di mímọ̀ sí iwájú ní pé tí àwọn arábí yìí bá ní aáwọ̀ kan tẹ́lẹ̀ pẹ̀lú àwọn adarí ní ìpínlẹ̀ náà kí wọ́n tí wọ́n fà lọ́wọ́lọ́wọ́ báyìí wípé kí wọ́n fi irúfẹ́ àǹfààní sílẹ̀ láti má fa ẹgbẹ́ IPOB wọnú ọ̀rọ̀ aáwọ̀ náà. Ọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ifeanyi Ndieze tó bá ọmọdébìnrin ẹni ọdún 4 lájọṣepọ̀ nínú ilé ìjọsìn ló ti fi ọjọ́ ìṣẹ́gun àná rán lọ sí ẹ̀wọ̀n gbére láti ọwọ́ ilé ẹjọ́ tó ń rí sí ìwà ẹ̀sùn ìbálòpọ̀ lọ́nà àìtọ́ àti ìwà ìdàlúrú láwùjọ. Adájọ́ Bọ́lá Ṣọládòye ẹni tó jókòó ti ẹjọ́ náà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé ọkùnrin yìí ló jẹ̀bi ìwà náà nípasẹ̀ ṣíṣe ohun tí kò tọ̀nà pẹ̀lú ọmọdébìnrin náà ẹni ọdún 4. Bákan náà ni ẹlẹ́rìí kan ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà pé lásìkò ètò tí ilé ìjọsìn ń lọ lọ́wọ́ láago 9 alẹ́ ni arákùnrin náà ti lo ọwọ́ rẹ̀ láti fi sí ojú ara ọmọdébìnrin náà. Bákan náà ni ìyá ọmọdébìnrin náà jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà pé lásìkò tí òun wẹ ọmọ náà ni ọmọ náà ń ké ló sì ń kérora látàrí ohun tí arákùnrin yìí ti ṣe sí ojú ara rẹ̀. Bákan náà ni wọ́n wá sọ ọ́ di mímọ̀ sí iwájú wípé ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lọ́jọ́ 29 oṣù kẹwàá ọdún 2020 ní orílẹ̀-èdè Nàìjíríà ní agbègbè kan tí wọ́n pè ní Sùúrùlérè ìpínlẹ̀ Èkó. Eléyìí ló mú kí adájọ́ náà fi ẹjọ́ kalẹ̀ nígbà tí ó rán arákùnrin lọ sí ẹ̀wọ̀n gbére. Ìròyìn ilẹ̀ òkèrè. Alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè láti orílẹ̀-èdè Nàìjíríà Yusuf Tuga ló ti sọ di mímọ̀ pé àsìkò ti tó fún orílẹ̀-èdè Nàìjíríà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ ìgbìmọ̀ ètò ààbò ti àjọ United Nations gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ lórí ètò amóhùnmáwòrán kan lọ́jọ́rú òní pé àsìkò láti jókòó sí tábìlì ìpinnu lágbàáyé ti tó fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ti ìṣèjọba àwarawa orílẹ̀-èdè Nàìjíríà àwọn tí ń gbòye láti gbé ìṣèjọba àwarawa ti orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lọ sí orílẹ̀-èdè àgbáyé. Torí náà ló ṣe pàtàkì láti máa kópa níbi ìpàdé irú rẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kópa níbẹ̀ gbẹ̀yìn ìyẹn ìpàdé G20 ní gbogbo ìgbà. Àjọ ìgbìmọ̀ ètò ààbò United Nations ló ti mú ọ̀rọ̀ ètò ààbò àgbáyé àti àlàáfíà àwọn ènìyàn lórílẹ̀-èdè àgbáyé lókùnkúndùn èyí tó kún fún ọmọ ẹgbẹ́ tí wọ́n dìbò yàn láti orílẹ̀-èdè US, orílẹ̀-èdè France, orílẹ̀-èdè United Kingdom tó fi mọ́ orílẹ̀-èdè Russia. Lákòótán ìròyìn eré ìdárayá. Ààrẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ló ti fi ọkàn balẹ̀ pé agbábọ́ọ̀lù Victor Osimhen máa tọwọ́ bọ ìwé àdéhùn tuntun nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Osimhen ló ti ń bá sọ̀rọ̀ pọ̀ láti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Bí ẹ kò bá gbàgbé, ṣáájú ni agbábọ́ọ̀lù Victor Osimhen ti fárígá tutọ́ sókè fi ojú gbà látàrí ìṣẹ̀lẹ̀ fọ́nrán yẹ̀yẹ́ rẹ̀ tí wọ́n fi sí orí ẹ̀rọ ayélujára abẹ́yẹfò tó fi mọ́ ẹ̀rọ ayélujára TikTok, èyí tí wọ́n sọ di mímọ̀ wípé látàrí bó ṣe pàdánù àǹfààní abala goliwomi kí n gbà sí ọ nírúfẹ́ ìgbésẹ̀ yìí ṣe wáyé tí wọ́n fi fọ́nrán yẹ̀yẹ́ rẹ̀ sórí ẹ̀rọ tí wọ́n pè ní TikTok. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa ṣiyèméjì wípé ó ṣeéṣe kí agbábọ́ọ̀lù yìí má tẹsẹ̀ dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli. Ṣùgbọ́n ẹni tí ń ṣe ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ló ti sọ di mímọ̀ ní gbangba wálíà wípé òun ní ìrètí àti ìgbàgbọ́ wípé agbábọ́ọ̀lù Victor Osimhen ẹni tí ń ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ká tó máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Nàìjíríà ló ti dá sí ọ̀rọ̀ awuyewuye ìwé ẹ̀rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí ilé ẹ̀kọ́ gíga Chicago State University fi léde láìpẹ́. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ló ti gbé ìgbésẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì àti lórí ọ̀rọ̀ owó tírílíọ̀nù kan tí wọ́n yá sí àpò ìṣúra ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà.
àwọn ẹbí olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu ló ti pagi ìkìlọ̀ fún àwọn olóṣèlú láti má fi orúkọ wọn dá sí ọ̀rọ̀ tí wọ́n ń fà láàrin ara wọn lágbo ti ètò òṣèlú. Arákùnrin kan rèé ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ifeanyi Ndeze ni wọ́n ti rán lọ sí ẹ̀wọ̀n gbére látàrí pé ó ṣe ohun tí kò tọ̀nà pẹ̀lú ọmọdébìnrin ẹni ọdún 4. Ìròyìn ilẹ̀ òkèrè Yusuf Tuga ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè láti orílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ di mímọ̀ pé àsìkò ti tó fún orílẹ̀-èdè Nàìjíríà láti darapọ̀ mọ́ ìgbìmọ̀ ètò ààbò ti àjọ United Nations. Lákòótán ìròyìn eré ìdárayá ààrẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ló ti fi ọkàn ara rẹ̀ balẹ̀ wípé ó dá òun lójú pé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Victor Osimhen yóò máa fẹ iṣẹ́ rẹ̀ lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube bàbá Gbàgede Ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube bàbá Gbàgede Ìmọ̀ TV là ń jẹ́ lápábẹ́. Àyè ṣí sílẹ̀ láti bá wa dòpọ̀ nípa subscribe sórí amóhùnmáwòrán wa láti máa rí àwọn ètò wa àti àwọn ìròyìn wa lọ́lọ́kọ̀ òjọ̀kan. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, àjọṣe wa ò ní bàjẹ́. Àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire kàbìtì.